Nuwa Media. Èní jẹ́ ọjọ́ tí èèyàn wá sílé ayé, tí bàbá àti ìyá bí hàn sáyé, tọ́lọ́run ká wa yẹ, tọ́lọ́run pè wá lókù, táwa pẹ̀lú ẹni tí ó ń ṣọjọ́ òbí lénìí. Mo rò pé inú mi dùn gidigidi gan pé Ọlọ́run tó jẹ́ kí ọjọ́ òní kó tún ṣe ojú wa. So mo dúpẹ́ fọ́lọ́run, ayọ̀ mi kún, inú mi dẹ̀ dùn. Láti ìgbà tá ti wà lórí àpèrè, àwọn ọba tó ti lọ sẹ́yìn, bless memory, kọ́lọ́run bá mi dẹ̀lẹ̀ fún wọn. Àwọn náà ti ṣe àṣeyọrí tó pọ̀ rẹpẹtẹ. Lẹ́yìn tèmi náà dé yìí, mo ti mú kan oríṣiríṣi wọ ìlú wọn pọ̀, ìdàgbàsókè ìlú àti mú gbogbo tẹ́lẹ̀ ọba pẹ̀lú àwọn ìlú tẹ́lẹ̀ wọn rẹ́. Nígbà tèmi dé, mo make sure pé mo ṣiṣẹ́ lórí yẹn, mo so àsopọ̀ ìlú àtọba papọ̀. Ọba pẹ̀lú àwọn olóyè náà wọn rẹ́ tẹ́lẹ̀. Nígbà tèmi ọba Adéṣínà dé, mo jẹ́ kí gbogbo nǹkan yẹn mo so wọ́n papọ̀. So mi jẹ́ kí ààyè wà láti jẹ́ kí ìjà wáyé láàrin ọba àti ará ìlú. So ìfẹ́ yẹn mo jẹ́ kó múnádóko pẹ̀lú àwọn ọ̀dọ́. Kò sí bí ọba ṣe máa wà nílùú tó máa wà lórí àpèrè tí àwánú ẹ̀yìn tó ní rí ìtaniláyà tó dẹ̀ ní àkójú ìṣòro kan ìdí kan sí kejì. Àwa ní nígbà tá ti wà ní pé èèyàn ti fẹ́ jọba láti rí òye pẹ̀lú àwọn bàbá wa tá bá ń wájú pé kò sí bí èèyàn ṣe máa wà lórí àpèrè tó ní challenges. Àwọn challenges yẹn a fi tí ọba ń gbé torí ọ̀làjú ti bà nǹkan jẹ́ tó pọ̀. So ìyẹn la ṣe ń jẹ́ kí àwọn ọba àlàyé tá à ń jẹ́ sìn la ṣe fẹ́ padà sí ìṣẹ̀ṣe wa kó múná dóko torí ọ̀làjú gbogbo tá à ń ṣe yìí àdẹ̀dúpẹ́ láwọn ìjọba wa tọ́yìn tún fi àyè gba ọba láàyè pé tọ́yìn lọ ṣe ń pè wá ní traditional ruler ní ọ̀nà ọlámágbà ìṣẹ̀ṣe òru ìlú olúkálukú náà ló ní ìṣẹ̀ṣe títí ẹ̀. So àdẹ̀ tí ń jẹ́ kí ìṣẹ̀ṣe yẹn àti mú jẹ́ kó mú lélẹ̀. Ọba ìlú báyìí kan báyìí lọ wọ́n ń ṣe bí orò àgbo egúngún kílájolú ẹbí ṣùgbọ́n wọn kọ́ yẹn àwọn àṣà yẹn a jẹ́ kó parẹ́. So ọba jáde á lórúkẹrẹ ọmọ ti mọ̀ pé kábíyèsí ló ń lọ́pàá, wọ́n ti mọ̀ pé yes ara challenges kan nìyẹn. Ọmọ kékeré kan ní gbé orú ẹ̀ lóòótọ́ wọ́n fi ń ṣe fíìmù wọ́n tó yàtọ̀ àti jẹ́ kó mọ̀ pé tó fi ń ṣe fíìmù yẹn ó yàtọ̀ sí eléyìí tí àwa ń lò yìí. So gbogbo ọmọ kan yẹn náà là ń jẹ́ kí àwọn ọmọ wa là fi ń tọ́ wọn sí ọ̀nà. Àdẹ̀dúpẹ́ lọ́wọ́ ìjọba wa nísìnyí wọ́n ti fààyè gba ìṣẹ̀ṣẹ̀dè, wọ́n ti ń fún wa láàyè pé ká máa ṣe ìṣẹ̀ṣẹ̀dè. So Ọlọ́run tó bọ̀ jẹ́ kán tó bọ̀ ràn wá lọ́wọ́ láti lè fún wa ní more support láti lè jẹ́ kí ìṣẹ̀ṣe yẹn kó lè múná kó délẹ̀ kó dé worldwide. Òun náà lájọ ń rè yìí. Lóòótọ́ àti rí ọmọdé tó ń jọba àgbàlagbà ń jẹ́ wà ń jẹ́ kó yẹ àwọn ọ̀dọ́ wa kò sí ibi téèyàn wà láyé yìí kó ṣàṣe dáadáa kéèyàn má bà ọ̀la jẹ́ nítorí èní. Ọmọlúwàbí ó ṣe kókó. A dẹ̀ máa ń pè wọ́n tá bá ní meeting ní hall à pè wọ́n ọ̀dọ́ wa ẹ ṣe sùúrù ẹ ṣe jẹ́jẹ́ ẹ jẹ́ ọmọlúwàbí kẹ́ lè bá wúlò fún ògo ọ̀la fún ìlú. So à ń gbà wọn níyànjú ọmọ tó bá fẹ́ kàwé kó kàwé, èyí tó bí ò lè kàwé fún ààrẹ náà la ní vocational center wọ́n á lọ bẹ̀ wọ́n ṣe training níwọ̀nba díẹ̀ a fi máa sponsor ààrẹ títí gbà tó ní máa fi já sí ojú ọ̀nà. So ní tó ṣe kókó jù bẹ́ẹ̀ ni pé kéèyàn mọ ọmọ ẹni tí ó ń ṣe. Èròǹgbà ìjọba tá à ń ṣe lọ yìí ni pé Ọlọ́run bá kó ṣàánú wa. Àwa tá a ṣọdún la máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Àwa náà ń plan à ń wò ọ̀nà tá a lè gbégbà láti lè jẹ́ kí ìdàgbàsókè kó wọ ìlú ni wa pẹ̀lú àfọwọ́sowọ́pọ̀ àwọn ìjọba wa. So ta ní láti lè dúró ti ìjọba traditional ruler tó àwa láni ta súnmọ́ àwọn èèyàn wa ju ìjọba lọ. Ṣé rí gbogbo ọba tó bá ti jẹ́ traditional ruler ló ní ìdí kan sí ìdí kejì tó fi jẹ ọba. Nígbà táwa máa jẹ ọba wọ́n pe kinní kan ní ìpèbí àlọ́sódò. Gbogbo nǹkan tá a lọ ń ṣe yẹn ìlú olúkálukú ló ní ètò títí ẹ̀. Àṣà tiwa lọ́jọ́ náà a ṣe
ìṣẹ̀ṣe wa nígbà tá a fẹ́ wọ odò tá a fẹ́ lọ a lọ síjà a lọ sójú oṣì a ṣe nǹkan a ṣe obìnrin bẹ́ẹ̀ wọ́n pa eléyìí bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn rí wa wọ́n gbé gbá oyè a ṣe yẹn a kúrò bẹ́ẹ̀ a lọ sí inú igbó àwọn ibi tá a lọ yẹn ọba kan ò tó gbọdọ̀ tún débẹ̀ mọ́ títí láyé àti láyé ìbẹ̀yìn òtún kò tó gbọdọ̀ tún débi tí mo tó gbọdọ̀ tún lọ sí so ara àwọn ìṣẹ̀ṣe kan nìyẹn àwọn ọmọ wa ti ń rí pé nígbà báyìí ọba báyìí kan báyìí kan báyìí kan báyìí náà ṣe jẹ́ ká ṣàyàn parẹ́ tó bá jọ ọdún ẹ̀bì àwọn ọmọ wa láti wà ní lẹ́kọ̀ọ́ níbikíbi diaspora wọn á wálé àṣọdún ẹ̀bì wọn á lọ wọn á bọ̀ ìmàlẹ̀ àjò wọn á lùlù àjẹkọ́ mọ̀ pé ìkan tá à ń ṣe ìṣẹ̀ṣe ni ìkan tá a bá láyé ni ìgbọ́dọ̀ parẹ́ ìgbọ́dọ̀ parun à ń gbìyànjú yẹn tí ò bá sí ipa ìṣẹ̀ṣe àti àṣà ọba ẹ̀mí bóyá ló lè rí ìlú yẹn tó torí ó pẹ̀lú kan tó ń fún wa torí wọ́n pe kinní kan ní pé nígbà tí ìjọba ti gbọ́ pàṣẹ fún wa láti gba ti ìjọba wàá lọ sí ìlú ẹ̀ padà gẹ́gẹ́ bíi pé ṣe ni fáyàn ẹ̀ síbẹ̀ tí fá mú ẹ̀ àṣà tiwa gangan ìṣe tiwa ní ìṣẹ̀ṣe ìyẹn náà ṣe tiwa ní gbogbo ilẹ̀ Yorùbá nílẹ̀ Adúláwọ̀ ìwà ìṣẹ̀ṣe làwa ń ṣe. Ìmọ̀ràn mi gẹ́gẹ́ bí ọba gẹ́gẹ́ bí ọmọ Yorùbá òun ni pé àwa tá jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá nílẹ̀ káàárọ̀ oòjíire a ní àṣà àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa sì wọ́n lè sọ Yorùbá gbogbo ọmọ wa láti bí sí ẹ̀bí ìsìn àwọn ọmọ ẹ̀gbọ́n tó dọ̀hún a lọ sí London a lọ Amẹ́ríkà èyìnbó ló máa lọ fẹ́ gbogbo ọmọ yẹn òun nílè kó wọn wálé kí ọmọ mi kí ọmọ bá ń sìn kó máa bọ̀ kó rí ọba ẹgbẹ́ mi kó náwó sí good afternoon sir ṣàpèyàn bójú mu ọmọ ọba ọmọ ilẹ̀ Yorùbá báwọn ṣe ń kíra wa ó máa dọ̀bálẹ̀ ni tí obìnrin bá rí bàbá àbíyẹ á kúnlẹ̀ tọkùnrin bá rí àwọn èèyàn ẹ̀ á dọ̀bálẹ̀ á kí wọn ara wọn nǹkan ilẹ̀ wa Yorùbá ẹ jẹ́ ká padà gbogbo àṣà wa àti fẹ́ sọnù ọmọ èmi gan ò lè ro ìró tó bá ní kó Yorùbá yóò mú àròsọ́wọ́ sí a ní wọ́n ṣẹ̀ bàbá ṣokùn sí àmàṣó nígbà tó mọ́ lára ṣòkòtò so gbọ́ wọn kan yẹn náà ó jẹ́ kí a máa káwọn ọmọ wa kájẹ́ kán mọ̀ nípa nǹkan Yorùbá láyé àtijọ́ wọn ya wa wọ́n létí rò ìyẹn náà dẹ̀ fi ń ṣe kìíní sìn kí lẹ́ ń pè tàtú àwọn ya wa fi làálì sọ́wọ́ náà wọ́n ń ṣe ń gbà yẹn náà gbogbo ẹ̀ sìn ó dẹ̀ ti di kìíní kọ́ à ń láti jẹ́ kí àwọn ọmọ wa wọ́n súnmọ́ lé ọmọ Yorùbá láti lè sọ Yorùbá ó láti hùwà Yorùbá ṣùgbọ́n nǹkan sìn ọmọ mi ìgbọ̀n òtẹ́ mọ́ oúnjẹ ṣe wọ́n ní kó so ń jẹ́ra ní ndómi nígbà tó mọ̀ ẹ̀gúsí sè kó mọ ọkàn sè àwọn yàrá kẹ̀kẹ́ ìmú tó ń ṣe nìyẹn ta fi ń lókun nú so gbogbo nǹkan yẹn la fẹ́ kọ́ àwọn ọmọ wa nílẹ̀ Yorùbá kan jọ ọmọ yẹn ká ìṣẹ̀ṣe àtàṣà wa kó parẹ́ kẹ́nìbọ̀ tó bá lọ́mọ ó jẹ́ kọ́ mọ ohun tó súnmọ́ lé màá dúpẹ́ lọ́wọ́ àwọn olóyè mi nílùú Òdomọlá láti orí àwọn high chief mi títí dé all the olórí tunes mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn wọ́n kó àdúró tì mí àkú àmàyòrè ìkan rere bára wa ṣe èyí tí mo ti ṣọjọ́ ìbí náà gbogbo wọn náà ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi Prince Ògúnṣẹ̀yẹ Vincent aláṣẹ àti olùdarí iléeṣẹ́ tí a ti ń gbọ́ ohùn tá à ń gbọ́ yìí mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ìyàwó mo dúpẹ́ lọ́wọ́ àwọn ẹbí àtàrà pé ọ̀rọ̀ àtàṣọdún yìí làmàṣẹ́dún tó ń bọ̀ lágbára Ọlọ́run orí adábá mi gbé wọn àdúrà gbogbo anybody wa gbà ìkan tá à ń wá ní dáadáa ló máa jásí fún wa ìkan tá à fẹ́ lágbára Ọlọ́run Elédùà orí adé abáwa tìyẹn dànù gbogbo ẹ̀ la máa dàgbà tá a máa ṣoríire tá a máa rúgbà lálà tá a máa ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àwa ní kánjú lọ ó ti hùn ká wá dàgbà tó àwọn ọmọ wa ní fífàlẹ̀ sáyé lọ lágbára àwọn tó la ibi ṣe sọ yẹn bó ṣe máa rí nìyẹn á rí bá a ṣe bẹ́ẹ̀. Nuwa Media.